Hello. Ẹ kalẹ́ mà. Yes, sir. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ là mí lóye kankan ni. À ń gbọ́ yín mà. Yes, sir. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àtọkọ mi a jọ wà ní. Bẹ̀t kí n tó fẹ́ wọn, wọ́n ti bí ẹnìkan ti bí ọmọbìnrin kan fún wọn. Tó ní bẹ̀ bí ọkùnrin mẹ́ta. Ọmọ yẹn wà pẹ̀lú ìyá ẹ̀. Ìgbà tí torí àwa máa ń gba housemaid ni, gbogbo ìgbà tí mo fi ń bímọ. So ìgbà tí last housemaid mi lọ, mo ti bí last born mi. Ìgbà tí housemaid yẹn lọ, ọkọ mi wá bẹ̀ ní pé kí n jọ owó tá a fi ń gba housemaid pé kókó mú ọmọ tó wà ní ìbí yẹn ní ìmú sọ́dọ̀ pé ká kó máa fi owó yẹn ká máa fi tèkì ẹ gbogbo wọn papọ̀. Mo nínú ìgbà ó lọ bá bàbá tó bí mi, ó bá ìyá tó bí mi, wọ́n lọ bẹ̀. Àwọn bàbá mi wá pè mí, wọ́n wá ní kí n jọ pé kí n gba ọmọ yẹn sọ́dọ̀. Ọmọ yẹn wà lọ́dún ọmọ ọdún 13 years ìgbà tó dọ́dọ̀ mi. So ọmọ yẹn dẹ̀ ń lọ school, àwọn ọmọ tèmi náà ń lọ school. Private school lájọ fi gbogbo wọn síbẹ̀, school ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ tí nǹkan tó yà mí lẹ́nu ìgbà tọ́mọ yẹn parí secondary school, ó lóun fẹ́ ṣe iṣẹ́ tailor. Èmi mo lọ síbi tó ti lọ kọ́ṣẹ́. Ìgbà tó kọ́ṣẹ́, ó parí. Àkọ́bí mi wọ school. Ìgbà tákọ́bí mi wọ school, mo níbi tí mo ti ń ṣiṣẹ́ wọ́n fún mi ní slot mẹ́ta kan fún polytechnic. Torí pé kò sí course ọmọ tí mi bí, mo fún ọmọ yẹn ní slot ẹyọ kan. Mo fún ọmọ sísà mi kan ní slot ẹyọ kan. Mo fún ẹyọ kan tó kù, mo fún ẹnìkan. Tó ilé tí mo wá fún ọmọ yẹn wá sọ fún mi pé òun lè lọ poli o. Tó jẹ́ scholarship ló máa fi lọ. Ó lóun lè lọ poli. Ó ti kọ́ṣẹ́ tailor, ó ti yọrí. Mo wá ní kí ló tó lè lọ poli. Kò lọ. So slot ti ẹ̀yẹn ọmọ kan wà ní church wa mi ní mi gbọ́ fún mi ìfẹ́ kí slot owó mo wá fún ọmọ woman kan pé ìmọ̀ tó fún ọdún kan sọ pé nìkan náà wọ́n dẹ̀ ti sọ fún bàbá ẹ̀. Mo ní màá fi slot kò gbọdọ̀ waste àṣà dash ẹ̀ out. Láti ìgbà yẹn ìtọ́jú mi ti lọ school, ó ṣe ọmọ yẹn padà ṣe jam, àrí result àkọ́kọ́. Òun àti second born mi tún ṣe jam, result ni second born mi jáde, wọ́n mú ní Ifẹ̀. Result tiẹ̀ tó tún ṣe ń sìn tó ṣe àrí, ó tún ṣe di another one ń sìn àrí result yẹn. Ọmọ yẹn dẹ̀ ti ń lọ 26 years nínú ilé mi. Wọ́n àánú sọ fún mi ní ọ̀kan lè jòkó sínú ilé. Iṣẹ́ télọ̀ tó ṣe, mo provide machine méjì fún mi ní wá lọ gba ṣọ́ọ̀bù. Tó bá jẹ́ pé o fẹ́ kàwé, tó bá ti ní ṣọ́ọ̀bù ẹ̀, ó jẹ́ part time wà máa lọ. Ó di wàhálà. Ọmọ yẹn ṣàjòkó sínú ilé. Àwọn ọmọ tèmi méjèèjì wọ́n ti wà ní school. Nǹkan tó wá yà mí lẹ́nu ni pé wọ́n á rí i pé wàhálà yẹn ti fẹ́ ọmọ yẹn ṣe é ṣe kò tẹ́ mi lọ́rùn. Wọ́n á pe bàbá ẹ̀ wọ́n á ní kọ́mọ yìí ó bẹ́tà kó máa lọ sọ́dọ̀ ìyá ẹ̀. Ìyá ẹ̀ wà láyé. Èmi fúnra mi mo parí secondary school. Mo join iṣẹ́ tí mò ń ṣe. Nínú iṣẹ́ yìí, ìgbà tí mo pé 3 years nínú iṣẹ́ yìí ni mo marry. Tí mo bẹ̀ Ọlọ́run ó dẹ̀ bò mí láṣìírí. Ọkọ mi gan náà. Tá? Kí lẹ fẹ́ mà lórí ètò? Mo fẹ́ kẹ́ advice mi Nípa kíni mà? lórí ẹ̀. Tá? Nípa kíni mà? Nípa ọmọ yẹn, ṣé kí n jẹ́ kó máa lọ sọ́dọ̀ ìyá ẹ̀ ni àbí kí n jẹ́ kó dúró sọ́dọ̀ mi? Kí ni nǹkan éèdì wo ló wà tó ti dọ́dọ̀ yín mà? Ọmọ 13 years. Okay. Kí wá ní nǹkan tó ń ṣe é sìn tí ò tẹ́ yín lọ́rùn mà? Yes. Nǹkan tí mo discover ni pé kò rẹ́dì àti ṣiṣẹ́ tailor tó ṣe. Fún tó sọ pé òun fẹ́ lọ, mi rí outcome bẹ̀. Ó kàn jókòó bíi pé kó máa ṣiṣẹ́ bí iṣẹ́ 20,000, 50,000. Báwọn àwọn iṣẹ́ òsì ni rárá. Ọkọ yín wọ́n wà pẹ̀lú yín? Bẹ́ẹ̀ ni. Ìgbésẹ̀ wo náà gbé pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tán gbé? Wọ́n ṣàmọ̀ pé iṣẹ́ yín lẹ́bí àwọn náà bí àti ìyàwó wọn tó lọ. Ìgbésẹ̀ wo náà gbé lórí ẹ̀? Kí ni ìyàwó náà kọ́ sí i? Ó ṣe ń lo ìgbésẹ̀ ayé ẹ̀ yẹn? Gbogbo ìgbésẹ̀ tí mò ń gbé náà àjọ ń gbé ni bẹ́ẹ̀ kò sí turn up látọ̀dọ̀ ọmọ yẹn. Ṣé obìnrin ni àbọ́kùnrin?
obìnrin ni. age 26 àbí. January ló máa 26. kí ni age yín mà ṣe lẹ́yìn òbí wa gan kí ni age yín mà. 42 years. age tí yín mò ń sọ o. Age tèmi 42 years. 42. ọkọ yín kọ́. Ọkọ mi is 55. okay. ṣé ìyá ọmọ yẹn máa ń lọ sọ́dọ̀ àbó máa wá ń wò ń bẹ̀ yẹn. Kò wá bí kò sí ẹ̀dín rí ẹ̀. Lẹ́tìgbà tí dáàdi tèmi kú, ọmọ ìlú kù ni. ẹ mọ̀ tá a máa ṣe ẹ jẹ́ ká ṣe báyìí mà. ṣe rí i pé ẹ̀yin kọ́ lẹ bí ọmọ yẹn ṣe ń gbọ́ mà. torí ẹ̀kọ́ ló fi ń ṣe tó ń ṣe yàn pẹ́yìn kọ́ lẹ bí o. ọmọ tí yẹn gan bí fúnra rẹ̀ míì ó lè ṣe nǹkan tí ó burú jù bẹ́yẹn lọ o tí ó máa ṣe fún yẹn. tí a mọ̀ wí pé sọmọ ilé àṣìgbé wọ́ọ̀dù ní ẹni ìǹdẹ̀ ṣùgbọ́n lọ́kùnrin mi gbà tí mo bí ẹ tí mo lóyún ẹ náà tí ó dàgbà tó bẹ́ẹ̀ nínú ọmọ kan wà bẹ́ẹ̀ kọ́ ló mọ́ fa lọ́mọ pàpà lági. àmín. ìtẹ̀wàá ṣe lélẹ́yìí ẹ ti ṣe wàhálà pọ̀ lórí ọmọ yẹn bó tiẹ̀ jẹ́ pé lọ́pọ̀ ọgbà gbọ́gbólò tí mo fẹ́ sọ yìí ìwọ tó jẹ́ pé o gbọmọ ọpẹ sọ́dọ̀ ò ń ṣe é fọ́lọ́ ni o lọ́pọ̀ ọgbà àfibisú olóore ni àwọn ọmọ yẹn o ní ọ̀pọ̀ ọgbà tẹ́ ẹ bá kó mẹ́wàá ìjọ àfibisú olóore ni àwọn ọmọ yẹn ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà nígbà míì ṣe mọ̀ nínú kòkò dúdú ńgbà míì ẹ̀kọ́ funfun ó jáde èèyàn mọ́ gbádùn ọmọ míì tó bá yá o àbẹ̀rẹ̀ tí ó kẹ́ nínú sásùn àmọ́mọ́ tí ó sìyàn ìtumọ̀ àmọ́mọ́ tí ó sìyàn ni pé kìí ṣe pé nígbà téèyàn bá kú àmọ́mọ́ tí ó tọ́jú èèyàn nítumọ̀ ẹ̀ àmọ́mọ́ tí ó sìyàn yẹn ni pé ọmọ tí ó tọ́jú ẹ̀ ò mọ́ nínú ọmọ age 13 ẹ fi sọ́dọ̀ òun náà ti di ọmọ yín ẹ bá ṣe nǹkan kan ẹ̀yin àti ọkọ yín ẹ pe ọmọ yẹn sí mítìn ẹ jọ jókòó ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá a sọ̀rọ̀ tútù nígbà pé ẹ̀yin lè bí ẹ ṣàdúrà fún kí ló ṣẹlẹ̀ gan kí nìkan tó fẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ tó lè jáde lẹ́nu ẹ jẹ́ kó jáde lẹ́nu yín sí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fà á mọ́ra kí ló ṣẹlẹ̀ gan kí nìkan tó ṣe ẹ́ torí ẹ má jẹ́ kí n tàn yín máa ẹ gbọ́ tí mo fẹ́ sọ yìí o ó lè jẹ́ pé ìgbésẹ̀ tẹ́ máa gbé yẹn ìní òòrùn ayé gbé fún àwọn ọmọ tiyín tán bá wọnú ayé lọ. Dáàdì ṣé ń gbọ́ mi sà. Mò ń gbọ́ yín mà. Mo fẹ́ ṣètò nǹkan ni ṣẹ́rí ọmọ yìí mo ti pè é. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ dá pé ṣé ọkọ yín wà ń bẹ̀. ọkọ mi gan ti pè á ti pè more than 10 times. kí wàá ló ń sọ. bàbá sọ̀rọ̀ láti ní di ọ̀la kò ní sọ anything. ṣé ẹ mọkùnrin kankan mọ́. bí ìmọkùnrin kankan ti bèrè lọ́wọ́ ẹ̀ pé tó bá ṣe jẹ́ pé ó ní ọkùnrin àmọ́ anybody mọ́. wọ́n yìí kó fẹ́ lọ sílé ọkọ. ẹ bá bílèrè ńgbà yẹn àwọn result tẹ́ ẹ̀ rí yẹn gan bóyá kò ṣe exam gan ẹ̀ lè sọ bóyá kò ṣe exam èyí tí màá sọ fún yín lélẹ́yìn mà ẹ bílèrè ńgbà yẹn iṣẹ́ wo ló fẹ́ kọ́ tẹ́lọ́rìn yẹn tí ò bá láìkẹ́ mọ́ iṣẹ́ mi tó bá tó fẹ́ kọ́ ẹ jẹ́ kó lọ kọ́ ọ̀dọ̀ kọ́ ni kó lọ sí school gbogbo wa tẹ́lẹ̀ àlè lọ school náà tẹ́lẹ̀ wọ̀nyí náà búrẹ́dì ẹ̀ bá a sì lọ school wa náà àlè fi iṣẹ́ yẹn náà àlè fi school yẹn jẹun ó kàn lọ school láti lọ acquire knowledge ni. acquire knowledge ni. kò ju tí school wà fún nìyẹn pé o lọ school kò ní o ṣoríire kò ní ọmọ ṣoríire kò ní ìtumọ̀ kankan n bò tí a kàwé gbọ́dọ̀ ṣoríire irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ acquire knowledge ń bẹ́ẹ̀ tí ẹ̀ ní kò lè apply that's all. máa ẹ tún pé iṣẹ́ wo ló fẹ́ kọ́ títí lọ́rùn ò bá wú ẹ mọ́ wọ́n alákùn láàkólẹ̀ kan àkún ara ẹni kò sí yàngbà tí yóò lè ṣe kíni tí yóò lè kó ẹ ti ṣe wàhálà pọ̀ lórí ẹ̀ látọmọ ọdún 13 ẹ jẹ́ kí wàhálà yìí yẹn ó yọ tí ó fi bọ́ sílé ọkọ ẹ̀ lẹ́rọ̀. dáàdì ẹ má bínú ẹjọ́ má bínú bá ti pẹ́ o. ẹ̀rọ ọmọ tá à ń sọ yìí nǹkan kan wá ṣẹlẹ̀ nínú márèjì yẹn àti kọ́lé síbàdàn àti kọ́lé ilé tá a kọ́ là ń gbé èmi fara mi Ọlọ́run náà ti pèsè tèmi fún mi ó wá ní kankan ọmọ ìlú kan lèmi àti dáàdì ẹ̀ àwa fẹ́ ra arábì kan ní ìlú àwa ní pé ká ṣe pépà bàbá ẹ̀ bá pè mí ó bá ní orúkọ mi ò ní sí nínú ìwé ilẹ̀ tó ń rà nílùú wọ́n á ní kí nìdí tórúkọ mi ò ní sí ń bẹ̀ oníṣèdè mi ra property fún gbogbo àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta
dé pé ṣé orúkọ òun wà ń bẹ̀. Mo ní ṣé ìwọ kọ́ ló ń jẹ́ orúkọ báyìí ní sí kéyìn sí sọ́ọ̀nìmù ẹ pé sọ́ọ̀nìmù yẹn mo fi rà fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo bí. Ṣé ọ̀rá sàn? Mo ní sọ́ọ̀nìmù yẹn mo fi rà. Eléyìí tèmi fún ara mi kọ́, mo fi sọ́ọ̀nìmù mi sí, mo dẹ̀ forúkọ ọkọ mi, orúkọ sọ́ọ̀nìmù ọkọ mi mo fi sí. Mo ní so kí ni reason tó fi sọ pé o ò ní forúkọ mi sí? Èmi dẹ̀ rí Ọlọ́run ti bò mí láṣìírí, mo láwọn visa tí mo lè fi travel. Mo ní tó bá padà lọ ṣe ìwé tó wà ń lù ú torí àjọ wá láti ìlú kan ní street kan ló yàtọ̀ síra pé tí ò bá forúkọ mi sí ìrọ̀rà gbọ́n pálí mi màá jáde màá filẹ̀ tó bá dẹ̀ lọ sọ fún dídì pé mo jẹ́ kó understand pé kó má fọwọ́ ara ẹ̀dá ilé ẹ̀rú. ẹ ló mà Yes, sir. ẹ fẹ́ kọ́kọ́ lédè kan àbí. Nǹkan tí mo ń rò iná pé mo tó bá sọ lọ pé ẹ fẹ́ kọ́kọ́ lédè kan. bẹ́ẹ̀ ni Kí ni èjì yín? I'm 43. Ẹ 42 years, sorry. ẹ kọ́kọ́ ọkọ tẹ fẹ́ kan ẹ̀kọ́ age 43 ẹ kọ́kọ́ nítorí ìyẹn. Marriage yín ti pọ́dún mélòó? Ọdún ló máa tó 20 years. Ìyẹn gan túmọ̀ sí pé ìpìlẹ̀ love bàbá yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ Mo kọ́kọ́ kúkú love. ẹ gbọ́ tèmi ẹ Mo kúkú love. kọ́kọ́ nítorí ìyẹn ebe wà ní 43 tẹ́ bá ti wá kọ́kọ́ tán ẹ lọ sílùú òyìnbó yín gbà yẹn kẹ́ ẹ lọ fi áńgẹ́lì ń bẹ̀. So ti yẹn ń gbé bá ti wá kọ̀ọ̀kan ẹ wá kọ́ sílẹ̀ ẹ kọ́ lẹ̀ ń táwọn ọkùnrin yóò fojú yín rí kẹ́ ẹ tó dàgbà dògbò padà sọ́dọ̀ lọ tó ṣẹ̀dá yín. Excuse ten give yóò jẹ́ ní o tẹ́ bá nílé ọkọ gbé mà kọ́mọ yín gan sọ̀rọ̀ nǹkan tẹ́ ń sọ yẹ kẹ́ ẹ bá wí ni ọmọ tẹ́ ẹ bí kó sọ̀rọ̀ nǹkan tẹ́ ń sọ jáde ń sìn náà yín wàá fi ẹlẹ́ wàá lọ torí kí nìyẹn tí ò bá forúkọ yín sí ń kọ́ ìgbà yẹn ń kọ́ sọ́lọ́ ò ti ṣàánú ẹ̀yin náà ni Bẹ́ẹ̀ ni. sẹ́yìn lè bá ti ṣe owó ẹ̀ ni Rárá. kí wá ló ṣẹlẹ̀ dáàdi yín wà láyé Rárá wọ́n ṣe kú ni wọ́n ti kó pé 2 years. wọ́n ní ìkọ́ṣẹ́ wà láyé. Wọ́n wà láyé. Ok ṣé n tí ẹ ti gbé ṣe inú márèèjì yín sìn pẹ̀lú ọkọ tẹ́ fẹ́ ṣé mọ́mì yín gbé nǹkan yẹn ṣe nígbà tó ń fẹ́ dáàdi yín ṣé wọ́n gbé ṣe. Àtọ́làtọ̀. ṣé mọ́mì yín fi dáàdi yín sílẹ̀ tí dáàdi yín fi kú Rárá. láyé. Rárá. ẹ ti ń hùwà kà bẹ́yẹn máa o ẹ dẹ̀ mórí ọlọ́run bẹ́yẹn máa o ẹ ro àròjinlẹ̀ kẹ́ ẹ mórí ọlọ́run bẹ́yẹn o mọ́mì ìtúbí yín lọ́mọ àwọn ṣègbéyàwó ń tiwọn wọn ò rógolò tó bẹ́yìn ṣe rógolò nínú ìgbéyàwó ti yín ẹ dẹ̀ ṣì wà lé 43 ẹ̀ mórí tí ọlọ́run ṣe fún yín ṣẹ́yìn lè bá ṣiṣẹ́ owó ẹ̀ṣẹ̀ fẹ́ lù pa ni kì í bá àmọ́ forúkọ yín sí kì í bá lọ ra lẹ̀ kọ́ ràfà lè kí ló kàn yín pẹ̀lú yẹn mà ẹ bọ́ lóní ṣíṣe ló lówó ẹ̀ Paul ṣé ò ń gbádùn mi ìbá lọ ra mọ́tò kí n lọ rà fà lè ṣé mi kọ́ mo ṣiṣẹ́ owó mi ni ìbá lọ kọ́lé fà lè ṣé mi kọ́ mo ṣiṣẹ́ owó mi ni Bẹ́ẹ̀ ni. ẹ ti kọ́lé ti yín ẹ ra property fáwọn ọmọ yín ilé ara yín lẹ́yìn gbé bẹ̀yẹn àtọkọ yín ọkọ yín gan tójọ́ mo ti sọ fún kí mo ra lẹ̀ náà mo ti sọ létí ẹ̀ kí mo ra lẹ̀ náà ọ bá sì mọ̀ kí mo ra lẹ̀ gan wọn lọ́dà kó wá sọ mí pé wọ́n lè ra lẹ̀ síbì kan kí ló ṣé mo gbowó lọ́wọ́ ẹ ni kì í jẹ́ ti bàbá tọmọ kọ́mọ̀ láàlà náà níta máa sọ pa márèjì náà nìyẹn yóò wá di wàhálà lọ́jọ́ alẹ́ ìwọ ìyàwó ìwọ náà ní asset ẹ tiẹ̀ ìwọ tó jọkọ ní asset ti tiẹ̀ náà èyí tẹ́ bá jọ bùnra yín ẹjọ́ kálukú ó mọ̀ èyí tó bá jẹ́ tọmọ ẹjọ́ kálukú ó mọ̀ láàfin ní mọ̀ para wa dànù lọ́jọ́ àìpé nígbà tẹ́ ẹ jà ẹ ló màṣẹ wà mẹ́ Mo wà pẹ̀lú. nígbà tẹ́ ẹ ń jà sórúkọ ń sìn orúkọ mi ní ọ́fíìsì ṣé Ọlọ́run ti sọ fún yín pé ọkọ nù ọkọ̀ọ̀kan lù pa ni àbíyàwó mistake tá a máa ń ṣe nìyẹn ṣé Ọlọ́run ti sọ fún yín tí ọkọ̀ọ̀kan lù pa nù ẹ̀yin méjèèjì àbí kò ní lù àpáńjọ kan èyẹ náà tún bó ti wulẹ̀ kẹ́mi ó gùn tó láyé Ọlọ́run lù yàn pánjọ kan náà ni sọ́dọ̀ ti wá sọ pé ọkọ ní ọkọ̀ọ̀kan lọ àbíyàwó ní ọkọ̀ọ̀kan lọ ibi tí àwọn ọkùnrin tá a nífẹ̀ẹ́ yín obìnrin dé náà ni Ọlọ́run fún máa ń kó àwa tá a jí ọkùnrin kan tí àníyàn wa bá dáa ni Ọlọ́run fún máa ń kó wa yọ́nú ìrìn àjò gbéyàwó kò sọ́kùnrin tí gbàdúrà kíyàwó wọn kọ́kọ́ lọ ẹ̀yin obìnrin sì ní nínú kẹ́ ẹ mọ́ sọ jáde nínú ìwà àti ìṣe yín àwa gan máa ń mọ̀ ìpè tẹ́ máa ń rò ní pé ọkùnrin ni kó kọ́kọ́ lọ
bí ó sì fẹ́ lọ náà ẹ mú gò náà ní ẹ mọ̀ lọ́mẹ́wédú tí ó fi kú díẹ̀díẹ̀ tàbí mú wà láàlẹ́ ẹ̀kẹ́ dá sí láyà gbogbo àìsàn àti àrùn kó wá jáde nínú àgọ́ ara ẹ̀ nígbà bá fi lé ayé sùn ní ìsìn báyìí sìn tán àdúìtì ẹ̀ mórí ọlọ́run máa ó só ti yé yín mà mórí ọlọ́run okò ẹ̀ tó bá wù kó fi síbẹ̀ só ti yé yín mà òun ló lówó ẹ̀.